Africa Content TV. Àwọn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ but máa ní láti sọ èmi náà support ní ti ṣe Sunday Igboho sí rárá wọ́n kó kù yányán ẹ̀dẹ̀ fẹ́ mọ̀mọ́ tarí mi sí wọn pé nígbà tí wọ́n jẹ́ èèyàn mi olólùfẹ́ mi ì lè deny èèyàn kò sí bó ṣe lè wù kó rí mi ì lè deny èèyàn tèmi àtẹjọ́ ń ṣe mi ò mọ̀ ṣe Sunday Igboho léèyàn bẹ́ẹ̀ mo mọ̀ ọ́ léèyàn tí kì í fẹ́ kí wọ́n yẹn nìkejì jẹ ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí wọ́n kó kù wọ́n dẹ̀ fẹ́ gbé nǹkan tí ó ṣe tiwọn léra wọn lórí ni ìtẹ́yìn ti gbé dání ó ti kọjá gbogbo lẹ́yìn òun gbogbo ìlú gbogbo èèyàn tí ń bẹ́nu ìlú òun lo èèyàn tí yín báyìí ó ti kú òní pé ẹlẹ́sìn kan ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín gan ẹ̀yin ṣẹbọ Sunday Igboho náà ṣẹbọ kírísítẹ́nì náà lẹ́ ń kílèmù so interview kí n sọ mo ti sọ yẹ èèyàn o torí ẹ̀ ń retí ọ̀rọ̀ mi àwọn yẹn ti pè mí gan ọ̀yẹ̀kẹ́ ti jáde ọ̀yẹ̀kẹ́ ti rí gan ṣé máa bú wọn ni so ìtàn rò pé àwọn lè ṣe làwọn ṣeun ọmọ yìí mo máa ń sẹ́yìn àwọn fídíò rẹ̀ sí Sunday Igboho àti ìkànnà àwọn ọmọ mi tó wà ń tẹ̀lé wọn Abdulkabir ẹ wo nǹkan táwọn bíbù yìí ń ṣe wọ́n ń rọ́pù yín púpọ̀ ẹ má jẹ́ ká da aṣẹ tí yín nù ọ̀rọ̀ Sunday Igboho dàbí ọba ìlú tí kò gbọdọ̀ sọ pé ẹnìkan ni ọmọ àwọn mọ́ nínú gbogbo ìlú bí ọ̀rọ̀ Sunday Igboho ṣe rí ní sínú ìtẹ́ gbé dání ó yàtọ̀ sí nǹkan tẹ́ lọ ṣe yẹn kò yẹ kẹ́ tẹ́ bá tẹ̀ wá lọ tẹ́ débẹ̀ ó yẹ kẹ́ fà á lé àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́ ní kódà ẹ jẹ́ kí n tẹ̀lé yín débẹ̀ àbí kẹ́ mọ lọ́dọ̀ CP Ọ̀yọ́ state yẹn kẹ́ lọ́ọ́ bá lọ́fíìsì rẹ̀ pé tọ̀ nítawọn ní ìṣe ní ṣe bí ẹ̀ńláìtì ní ó yẹ kẹ́ ti rí nǹkan tán mú lọ́wọ́ pé tọ̀ ẹni yìí ilé ẹjọ́ ló ní ká gbé wá ilé ẹjọ́ ló ní ká gbé wá ṣẹ́bàwọn tó kù rẹ̀ náà ń bẹ́ẹ̀ wọn ò sí ní ká lọ gbé àwọn ọmọ yẹn máa ń fẹ́ ṣèṣe pé kán sọ pé òun lòun mọ̀ ọ́ sọ jù òun ok ẹni tó bá ṣe nǹkan tí ò da ṣé káwọn máa wòran ni eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí rárá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní tàwọn tó kù rẹ̀ táwọn náà ń bú Kùránì tán ń bú Ọlọ́run tán ń bú ànábì ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn eléyìí ó ń dìfẹ́ mu kárátà àwọn èèyàn ó ń búlì wọn personality àwọn èèyàn ó ń bàjẹ́ ẹ̀dẹ̀ rí náà Sunday Igboho nǹkan tó ṣe èmi ò fẹ́ èmi ò gbà wọlé rárá tèmi ìgbàwọlé rárá kò yẹ kí ẹ ṣerú ẹ rárá ẹ bá tiẹ̀ fẹ́ ṣe ẹ máa tẹ́lẹ̀ fẹ́ ràn lọ́wọ́ alábìíní unsuru àáka sọ́ọ̀lì mọ́ àwọn mọ̀sílù mọ́ ràn ọmọ ìyá rẹ ṣe ó ṣàbòsí fún yẹn ní àbóhùn ṣàbòsí fún tẹ́lẹ̀ ràn ẹni tó ṣàbòsí fún yẹn lọ́wọ́ ẹni tẹ́kọ̀ òun ló ṣàbòsí fún yẹn tẹ́lẹ̀ ràn lọ́wọ́ ẹ kìlọ̀ fún ní tó ṣe yìí kò yẹ kó ṣerú ẹ̀ mọ́jọ́ mi ẹ ràn lọ́wọ́ nu ẹni tó ṣe tí ò da tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ ẹ máa kì í lọ ni ẹ máa kì í nílò pé nọ́ńsẹ̀sì nǹkan tó ń ṣe yìí o ìran ẹni tó ṣe nǹkan tí ò dá lọ́wọ́ òun ni kéèyàn kì í nílọ kẹ́ ẹ mú lé àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́ òun ló fi dáa jù kẹ́ ẹ mú lé wọn lọ́wọ́ kí ó yẹ máa mú lọ wọn ò kú nípa Ọlọ́run ó sì ti ní káyìn náà lẹ́sìn abẹ́rẹ́ kẹ́ ẹ lẹ́sẹ̀ jáde ẹ lẹ́sẹ̀ nínú Nàìjíríà yìí lónìí ẹ ti ní sèé pík ibi téèyàn ń lọ láyé Sunday Igboho òun lẹ ti dé yìí o ibi téèyàn ń lọ nínú ayé lẹ ti dé yìí o pík yẹn yẹn ẹ lè jẹ president Nàìjíríà ẹ ti nǹkan tẹ fẹ́ jẹ òun lẹ ti jẹ yìí o so àwọn ọ̀rọ̀ wa pọ̀ àwọn kan ní nǹkan tí torí èmi pé wọn lábẹ́lẹ̀ àwọn nǹkan tí mo gbọ́ lábẹ́lẹ̀ tí n bá ní kí n máa sọ ní táwọn èèyàn máa wí ọ̀tọ̀ but nǹkan tó ṣe ok nǹkan abẹ́lẹ̀ nísìnyí tí bá ní máa sọ àwọn èèyàn tó yí ọ̀rọ̀ ọ̀hún síbòmí cause n táwọn sọ lábẹ́lẹ̀ fún mi ni pé àwọn èèyàn àwọn lọ dá wọn dúró ni wọ́n ti fẹ́ máa sọ di ọjà tí ó dìgbà tó dàwó làwọn fi paná ẹ̀ bọ̀ tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ìṣesí ìtẹ̀lẹ̀ jọ lọ sọ́dọ̀ CP Ọ̀yọ́ state CP ọmọ yìí ni wọ́n ní ó ṣẹ̀ sófin báyìí kò jù bẹ́ẹ̀ lọ so kò jù bẹ́ẹ̀ lọ cause láti lè ìtẹ̀sẹ̀ yìí is like lójú àwọn èèyàn is like bí wàá pé ẹgbìjà ẹ̀sìn ẹlẹ́bọ borí mùsùlùmí
bígbà tẹ gbìjà ẹlẹ́bọ borí mùsùlùmí ni gbogbo nǹkan tó ọmọ yẹn ń ṣe síbẹ̀ yìí náà sáà rí kò sẹ́ni tí ó sọ pé òun ò rí kò sẹ́ni tí àfọlábòsí nìkan ló kù ni ó lóun ò rí ẹ bá ṣerú ẹ̀ náà nu mùsùlùmí ẹ mú kọ́sì àwọn èèyàn ti pè mí oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi irú nǹkan yìí ó ti ṣẹlẹ̀ rí nígbà kan rí tí ọ̀rọ̀ yẹn tó lọ́ǹgì báyìí kìí ṣe ọ̀rọ̀ ọ̀tá ọlọ́run ni mo ń sọ nípa Chief Sunday Igboho àtàwọn ẹnìkan sọmi ní láti máa sọ̀rọ̀ ẹ̀ níbi báyìí because èyàn ti lọ táwọn sọ pé ìfẹ́ sọ̀rọ̀ Chief Sunday Igboho ni ó yẹ kí n lè dá sọ̀rọ̀ yìí ó yẹ kí n lè jọ́kẹ́mọ̀ pé táwọn ṣe ò dá nǹkan no ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ eléyìí yàtọ̀ eléyìí tí mo wá dá sí yìí tí mo sọ yìí nísì mo ti sọ fún wọn lábẹ́lẹ̀ kí mistake ó wà mí ìgbésẹ̀ yẹn púpọ̀ ọmọ yẹn tún wá ń sọ náà nínú ọ̀rọ̀ rẹ̀ tún sọ níbi fídíò rẹ̀ wípé ipa àwọn náà pè òun pé wọ́n ti pè òun láti jó ní kódà wọ́n ti fún òun nọ́mbà wọn pé because àwọn gbogbo àwọn èèyàn wà tí wàá rí pé ẹ̀yin lẹ́nu kó máa bú wa ẹ̀yin lẹ́nu kó máa ṣe gbáṣẹ́ ọba lọ́rin ẹ̀yin lẹ́nu kó máa bú lágbẹ́já kó máa dìfẹ́mù lágbẹ́já ńgbà tó mọ̀ kó òun ní bàbá àṣàlẹ̀ ìtàwọn èèyàn ń sọ nìyẹn o àwọn tí mo lè bá sọ̀rọ̀ nínú àwọn èèyàn mo sọ fún wọn pé ọ̀rọ̀ yìí wàláhì kò rí báyìí ló ṣe rí àwọn ìgbà tó mọ̀ yẹn tún wá jáde tó wá ń sọ pé wọ́n ti fún un nọ́mbà tipẹ́tipẹ́ ètò máa dé kó pè mí ọwọ́ mi wá bọ́ mi mọ tí mo lè sọ mọ́ ṣùgbọ́n ẹni tí mi àti sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní kí n lọ wo program tí Wisdom ṣe níwà lọ wo program tí Wisdom ṣe tí má ti wá wo program tí Wisdom ṣe máa tún wá padà wá again padà torí mi tí wo program yẹn but pressure ti pọ̀ jù àwọn sáà ń pè mí ní gankan ìgbà wo ni máa dá sí àwọn èèyàn kan ti ń sọ wọ́n tẹ̀ ti sọ ó ti lọ náà nìyẹn èyí tẹ́mi bá fẹ́ sọ yìí kọ́ ni yóò jẹ́ pé èyí tó jẹ́ priority fún gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sàfẹ́ wọ́ mi wọnú ọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé mo jẹ́ èèyàn Chief Sunday Igboho lọ́dọ̀ mi wọn ò tó ẹ̀sìn mi torí ọ̀rẹ́ láyé náà ni wá so táwa kú nísìnyí àníra mọ́ ó parí náà nù kọ́lá yẹn lè má ti kú gan tí ẹni tẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ ẹ̀ gan tẹ́ ẹ̀ ní ríra yín mọ́ so tẹ́ ẹ̀ ní ríra yín mọ́ kìlánà ganiyun an hayihi hayatahu wa nanu iza mitna ashaddu taganiya ayé la ìwà gan àti ìkú àti bí ìsìnkọjá ká mọ ríra ojoojúmọ́ tọ́ba kọ̀dà àtún á kú ńkọ́ so èyí lè torí pé mo ń bẹ́ nìkan ṣe àbí kí nìkan kí n wá fi ẹ̀sìn mi tàfàlà àbí àlèkè àwọn mi tàfàlà no mo mọ̀ọ́mọ̀ jáde torí àwọn èèyàn oríṣiríṣi call oríṣiríṣi àwọn èèyàn tá à ń sẹ́ndì kìíní sí mi àwọn first note kìíní mo ní bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mò ń pe Chief Sunday Igboho ni mò ń pe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn òun ò tiẹ̀ mọ̀ òun sáré jáde ní pé wọ́n wà nílé wọn ò sí nílé nǹkan kan gbà o so lòun jáde ló wá lọ wò wọ́n lọ́wọ́ ní àwọn ò mọ̀ sílé lóòótọ́ yóò dà kan ti lọ sí ibi tí mo ní wọn lọ lóòótọ́ mú ta èmi wò wọn báyìí ní live báyìí tó àwọn èèyàn kan ṣí àkíní ẹ̀sìn kékeré ń wò ó ṣẹgbọ́n sí ẹnìkan ní àfáà ìlọ́dún dédé sà ẹ fi Sunday Igboho ilẹ̀ kò lè nífẹ̀ẹ́ Ìlọrin o jẹ́rìí wọ́n sì bá wọn sí dòdèdè tí n bá ń dòdèdè kí wá ní ṣe Sunday Igboho tó nǹkan tí ìfẹ́ fi dá sí ọ̀rọ̀ yẹn náà nìyẹn ẹni tí ò bá ti sọ wọn ò ní sọ kékeré kan ló wí but ìyẹn láti sọ káwọn èèyàn téèyàn bá sọ̀rọ̀ ń kọ̀rọ̀ àwọn ti mọ̀ àwọn tí ò gbọ́n kankan lẹ́nu yẹn káwọn náà lè mọ̀ nǹkan tí èèyàn ń sọ ó wà wrong nǹkan tó ṣe ó wrong
kò yẹ kẹ ẹni tí ilé ẹjọ́ nìkan lọ ebi ilé ẹjọ́ ló pèpè fún